láàrin ara wa ó ti tó ẹja fèsì àwọn ẹni yìí nígbà pé ọ̀pọ̀lọpọ̀ yẹn àfáà yìí náà ní sẹ́ ẹ̀dúró kéwú tán lé kéwú ẹ̀ẹ́dúró kéwú tán mélòó nu yín gan náà ló mọ kéwú náà bẹ́ẹ̀ ń ka kùránì náà òfò lẹ́ẹ̀mọ́ ká àdìsí ànábì kan kò sí lágbárí yín gbogbo àwọn aráàfin yín gan pípé lórí social media gan àwọn ọmọ wa kéékèèké tó ṣe bẹ̀rẹ̀ kéwú gan nísìn wàláhì oríire ńlá ni fún wọn kọ́tà ń sọ fún yín nù. Ọlọ́run lọ́jọ́ ìní àṣàánú wa ẹ wo akéwì wa ti tún ṣe bẹ́bẹ́ o àwa ti sọ ẹ̀yin tẹ́ ń kọ́mẹ́ǹtì akéwì wa ó tún ṣe bẹ́bẹ́ akéwì wa ó tún ṣe bí ṣe máa ń ṣe o àmì Ọlọ́run jáde Ṣákírù Àyìnlá ó lẹ́ni tó ń bínú Sàbírù Nàjáàtì ò ní jèrè àmì ẹni tó bínú wọn náà ò ní jèrè akéwì ẹ wo ṣe ara ń tà ń sọ rèé ẹ wo rè dágbé ẹnu ẹkẹ dákẹ́ ẹnu ẹ dákẹ́ ilé wú lórí aláìlérò síwọ yìí ní ìrànṣá. ìwé ìwèrè tó gbé wá fún yín láti Saudi Arabia tí ò jẹ́ kí ọpọlọ yín ṣiṣẹ́ àwa tá máa ṣí ọpọlọ yín yẹn ní ọpọlọ yín máa. ọ̀dẹ̀ ni ẹ ìwé ìwèrè tó gbé wá láti Saudi Arabia alukurani ló ń bá wí yẹn àwa ń sọ fún ẹ pé alukurani sórí alukurani ọ̀dọ̀ Ọlọ́run ló ti sọ kalẹ̀ wọn àdẹ sọ kùránì kalẹ̀ fún Saudi Arabia wọn sọ kùránì kalẹ̀ fún àgbáyé ni ibi tẹ ya ọdẹ sínú tó bá já sí pé alukurani wọn sọ kalẹ̀ fún wọn sọ kalẹ̀ alukurani yàtọ̀ sí constitution luna ọdẹ ní ẹni constitution táwa lò Nàìjíríà ó yàtọ̀ sí ìtàn lò ní Egypt constitution Egypt yàtọ̀ sí ti ó yàtọ̀ sí ti Saudi Arabia constitution Saudi Arabia ó yàtọ̀ sí ti London ó yàtọ̀ sí Amẹ́ríkà tó bá jásí pé alukurani Saudi Arabia nìkan náà sọ̀ kalẹ̀ fún ni àwọn ò ní kà á Ghana ò ní kà á Togo ò ní kà á Kútọ́nù ò ní kà á Canada ò ní kà á àwọn Amẹ́ríkà ò ní kà á Russia ò ní kà á gbogbo àgbáyé Iraq ò ní kà á Kuwait ò ní kà á á jásí pé Saudi Arabia nìkan ni wọ́n sọ̀ kalẹ̀ fún wọ́n sọ alukurani kalẹ̀ fún gbogbo ayé náà sọ alukurani kalẹ̀ fún tí wàá alukurani sórí bó ṣe wà lọ́wọ́ mi yìí tó bá dé Amẹ́ríkà bó ṣe wà alukurani tí ń bẹ lọ́wọ́ mi yìí irú ẹ̀ náà ló bá l'Amẹ́ríkà kurani tí ń bẹ lọ́wọ́ mi yìí òun náà ni wàá bá ní London tó bá dé mọ́ṣáláṣí wọn kurani tí ń bẹ lọ́wọ́ mi yìí òun náà ni wàá bá ní Iraq òun ni wàá bá ní Morocco òun ni wàá bá ní Ghana òun ni wàá bá ní South Africa kurani ẹ̀yọ̀ kan yìí náà ni tí ń bá ṣí báyìí aya tí mo ṣí ń bí yìí nísìn suratul Ashiri sùdèdè suratul Ashiri náà ni wọn kùránì ẹyọ kan náà ni kùránì náà gbé wá láti Saudi Arabia no alukùránì kọ́ ẹ bá mi tẹ love like and share kùránì tán gún wá fún yín láti no kùránì ẹyọ kan ní Saudi Arabia kọ́ ẹni tí wọ́n sọ kùránì kalẹ̀ fún tó jà nẹ́bí ìjọmọ Saudi Arabia ni. ẹni tó sọ alukurani kalẹ̀ fún ọjọ́ ọmọ Saudi Arabia ni kìí ṣe pé wọ́n sọ kurani kalẹ̀ fún Saudi Arabia wọ́n sọ kurani kalẹ̀ fún gbogbo mùsùlùmí àgbáyé àwa tá a wà ń bẹ̀ àwọn tó ti lọ àtàwọn tó tún ń bọ̀ àtàwọn tó tún ń bọ̀ àtọrọmọdọ́mọdọ́mọdọ́mọdọ́mọdọ́mọ wa hata yawmal qiyamah títí di ọjọ́ tọ́jọ́ ó parẹ́ kurani ò sì ní change láéláé láyé. Continue. ìwé ìwèrè tó gbé wá fún yín láti Saudi Arabia tí ò jẹ́ kí ọpọlọ yín ṣiṣẹ́ àwa tá máa ṣí ọpọlọ yín yẹn ní ọpọlọ yín máa ṣí. issue tó wà ńbẹ̀ ni pé àbá ní kò ṣí ọpọlọ wa àmọ́ eré ewu rẹ̀ ewu tí ń bẹ lórí rẹ̀ òun ni àdánwò orí ara rẹ̀ wo ibi tí Kùránì lálùbáríkà dé ibi tí alukùránì tó ní àlùbáríkà dé sórí tí mo mú dání yìí sórí nǹkan tí mo mú dání yìí Sabilun Najat sórí lẹ́tà ẹ̀dẹ̀ di company mi rè òun náà lélẹ́yìí
Ona lele jẹ́ kí n kan tó wà ńbẹ̀ fún ọ. Ibi tá Al-Qur'ani tó ní àlùbáríkà dé. Congratulations ló kọ́kọ́ gbawájú. Congratulations. On behalf of Alhaji Olamilekan Abdulsalam, the CEO of Lake Salam Global Resources Limited, through Sabilun Najat concept. Magbo, through Sabilun Najat concept. This is to certify that dash has been awarded a half plot of land situated at village of Omuketu Ekpe local government area, Lagos State. He or she, sorry, mẹ́tẹ̀ẹ̀ta tó wà ńbẹ̀ yìí, half plot of land towards 33 million naira. Òun la fẹ́ fún àwọn ọmọ kékèké tó bá ṣe first, second, third lọ́jọ́ Sunday níbi Quranic competition. Quran competition tó máa wáyé lọ́jọ́ Sunday, that is on the 26th. Ọmọ tó bá ṣe pò kíní á gba ilẹ̀ 3 million naira. Pò kejì ilẹ̀ 3 million naira. Pò kẹta ilẹ̀ 3 million naira. Ibi tá Al-Qur'ani ní àlùbáríkà dé. Àwọn ọmọ 10 years. Qur'ani mani. Àwọn èèyàn wa, gbogbo àwọn èèyàn wa tó wà ń lo òyìnbó yìí. Gbogbo àwọn èèyàn wa tó wà ń lo òyìnbó yìí. Ṣé mọye tẹ́lòmíì san fáwọn àfáà tí ń kọ́ àwọn ọmọ ń kéwú ni. Ṣé mọye ó mọye tá Amẹ́ríkà tí wọ́n wà ní, ṣó mọye àwọn ọmọ táwọn tí wọ́n lọ tán kọ́ ẹ̀kọ́ Al-Qur'ani. Ẹ̀yin lè ti ṣe competition oníṣẹ̀ṣe búùkù kan kárí ńjọ́ kan. So mọye àwọn ọmọ tí wọ́n lọ lé kí tí wọ́n ṣe online class tí wọ́n kọ́ Al-Qur'ani nílò òyìnbó tí wọ́n wà ní. Oh yeah, continue. Ádámù wèrè yín tẹ́ gbé sínú pépà yín kò sí àti yín fún yín kò sí. Ní tó bá ti mú ẹ sọ pé dákẹ́, ní tó bá ti mú ẹ sọ pé Adam, Ànábì Adam àti Eve, ó ti bá Christian náà wí. Àwa ó ti tako Bible. Torí àwọn Bíbélì gbà yìí pé Ànábì Adam àti ìyá ńlá wa Hawa. Ànábì Adam àti ìyá ńlá wa Hawa ó wà nínú Bíbélì bẹ́ẹ̀. Ara ń tàn sọ fún yín nù. Al-Qur'ani mà là ń sọ. Allahu Akbar kabira. Ẹ̀yin ni ẹ ti ṣe competition kan. Iná lẹ́nu iná lórí iná lẹ́nu. À ń sọ fún yín pé Al-Qur'ani orògbé ń ṣeré ni. Ọkọ ìyá rẹ ti dé o. Ọkọ ìyá rẹ ó ti dé o. Padà sẹ́yìn díẹ̀. Evidence kan tó lè prove Ádámù wèrè yín tẹ́ gbé sínú pépà yín kò sí àti yín fún yín kò sí. Sódùdúwà ti tọ̀dọ̀ yín tí kì í sòdùdúwà tó jẹ́ bàbá ńlá bàbá tiwa. Tẹ́ ẹ ló tẹ̀wọ̀n rọ̀ sóhun l'archaeologist sọ pé rí bẹ́ẹ̀. Òyìnbó tó lè sọ pé kinní kan báyìí ni ó ṣe rí. Wọ́n lè lé èyí ó bí bèjì kó padà bí kan ṣoṣo. Asára wọn tẹ́ ń yẹ genotype wò tẹ́ ń jẹ́ AS tí ń padà di AA nígbẹ̀yìn. Òyìnbó bá ní kinní kan bákan ló ṣe rí. Ó dá mi lójú sáká gbogbo ẹ̀kọ́ ní jójú dá. Èyí tó bá wọ bàbí mọ́ ní fi ń mọ̀ wọ́n nú mọ̀. Ẹ̀yin sì ń pẹ́ nìkan lẹ́wọ́ àràbù. Òyìnbó wá ní bẹ́yìn ronú. Mo ti ẹ̀rọ wípé ó sọ wípé fáyín sọ wípé Ádámù àtẹ́fà ò tí ì wáyé ni. Àsáwọn archaeologist lẹ̀ ń ṣerú ẹ̀. Ànábì Muhammadu òjíṣẹ́ ńlá, òjíṣẹ́ gbogbo àgbáńlá ayé ló jẹ́. Kùránì sì fìdí ẹ̀ múlẹ̀ gan-an. Ẹ̀yin tẹ́ ẹgbọ̀n Ọ̀rúnmìlà tí ó exist ní bàbá tiyín. Táwọn òyìnbó tí ò láwòjinlẹ̀ tún bá yín sìn. Wọ́n máa sọ́dọ̀ lá Ọ̀rúnmìlà ò exist. Ẹ mẹ́kọ̀ọ́ àmọ́ ìwádìí ni ẹjẹ́ àjọ ṣe. Wọ́n sọ wípé pé kí ni kí tún wá mi. Mo gbọ́ lẹ́nu bàbá mi gbọ́ lẹ́nu bàbá. Ẹjẹ́ àṣèwádìí fúnra wa gan mọ̀ ló tọ̀nà. A ò rí Tracy Ọ̀rúnmìlà láyé. Àwọn àrọmọdọ́mọ rẹ̀ ń kọ́ asámọ̀ àwọn àrọmọdọ́mọ Ṣàngó. A mọ̀ wípé Mọ́remí ìlú Ọ̀fà ló ti wá. Odùduwà tó jẹ́ bàbá tiwa 11th century ló wọlé Ifẹ̀. Àwọn nǹkan tá a máa ìgbìyànjú wọn lèyìn ó sì tún ronú lé. Wọ́n lápá àlà oòrùn ló ti wá níbi tó súnmọ́ bó sì jẹ́ Egypt. Bẹ́ẹ̀ làwọn ojú tó ń kọ̀ tán ṣe. Àwọn tó ṣeéṣe kó jọra wọn ni wọ́n ń sọ. Bí wọn ò bá wá sọ pàtó ibi tó ti wá. Àpẹẹrẹ wípé tó jójú tó ń kọ̀ tán ni.
àwọn nǹkan tí kì í parọ́ ohun tí ò bá dá wọn lójú wọn ò kì í fi sínú tàn. ṣùgbọ́n tó sọ láàrin yẹn eléwo lórí Odùduwà tó ń pariwo ní Egypt ló ti wá lọ ṣèwádìí ìtàn dáadáa. Odùduwà tẹ́yìn pariwo Odùduwà ní baba ńlá Yorùbá kan Egypt ló ti wá. Ìdí Egypt ibi tó súnmọ́ Egypt ibẹ̀ l'Odùduwà ti wá. Ẹnìkan kò sọ̀kalẹ̀ kò tẹ̀wọ̀ ẹnì kò tẹ̀wọ̀n kan látòkè kan wá síbi kankan. Tá ń sọ ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan nìyẹn. Kò sẹ́nìkan láyé yìí tó wá sílé ayé tí ò níbi tó ti ń bọ̀ tí ò níbi tó ti ń sábọ̀. Odùduwà ilẹ̀ Lárúbáwá nù. Àbí Egypt jẹ́ Kìtì. Ṣé Egypt jẹ́ Kìtì? Àbí Egypt jòǹdó? Egypt, Cairo, ilẹ̀ Lárúbáwá, ilẹ̀ aláwọ̀ funfun. Rí. Gbẹ̀nu ẹ dákẹ́ láti kọjá bẹ́ẹ̀ kó gbé dìdùn lọ. Ọ̀rúnmìlà tí ó exist ní bàbá ti yín. Táwọn òyìnbó tí ò láwòjinlẹ̀ tún bá yín sìn. Wọ́n máa sọ́dọ̀ lá Ọ̀rúnmìlà ò exist. Ẹ má kọ àmọ́ ìwádìí ni ẹjẹ́ àjọ ṣe. Wọ́n ní wọ́n sọ wípé pé kí tún wá ní. Mo gbọ́ lẹ́nu bàbá mi gbọ́ lẹ́nu bàbá ẹjẹ́ àṣèwádìí fúnra wa gan mọ̀ ló tọ̀nà. A ò rí Tracy Ọ̀rúnmìlà láyé. Àwọn àrọmọdọ́mọ rẹ̀ ń kọ́ asámọ̀ àwọn àrọmọdọ́mọ Ṣàngó. A mọ̀ wípé Mọ́remí ìlú Ọ̀fà ló ti wá. Odùduwà tó jẹ́ bàbá tiwa 11th century ló wọlé Ifẹ̀. Àwọn nǹkan tá a máa ìgbìyànjú wọn lèyìn ó sì tún ronú lé. Wọ́n lápá àlà oòrùn ló ti wá níbi tó súnmọ́ kó sì jẹ́ Egypt. Bẹ́ẹ̀ làwọn ojú ló ń kọ̀ tán ṣe. Àwọn tó ṣeéṣe kó jọra wọn ni wọ́n ń sọ. Bí wò bá wá sọ pàtó ibi tó ti wá. Àpẹẹrẹ wípé tó jójú ló ń kọ̀ tán ni. Àwọn nǹkan tán tí kì í parọ́ ohun tí ò bá dá wọn lójú wọn ò kì í fi sínú tàn. Èyí tí ẹ bá wá kọ sínú tàn ni ó fi yé wa wípé dájú sáká wọ́n ti ṣèwádìí nínú ẹ̀délẹ̀délẹ̀ ní ogun táwọn ògbó ń bá wọn fẹ́ jà lọ́jọ́ sí tí Mọ́remí padà fi sábàbí àlùmọ̀kọ́rọ́ ìborí ẹ̀. Lára àwọn tí bàbá wo Odùduwà bá nífẹ̀ẹ́ làwọn ògbó jẹ́. Àwọn ẹ̀yà pọ̀ níbẹ̀ gan. Yorùbá kọ́ làkọ́kọ́ tó wà nífẹ̀ẹ́. Àwọn àrọ́mọdọ́mọ Odùduwà nísìnyí di Yorùbá lónìí. Bó o bá wá látọ̀yọ́ àbó o wá láti Iléṣà ibikíbi kó o rí kó o ti wá tí wọ́n bá ti ta ọmọ Odùduwà ìwọ nìkan ló lé ní Yorùbá ní ọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a jọ ń ṣèdè yìí kọ́ ní Yorùbá àtàtà. Bóyá wá sí ọdún tó rẹ̀ níyàn lò àti gbogbo ọba tó jẹ lẹ́yìn wọn pátápátá. Dàdá Àjàká, Ṣàngó àti gbogbo ọba tó ti jẹ lórí bàbá wa Lámídì Ọláyíwọlá Aláàfin Ọ̀yọ́ tó ṣẹ̀ṣẹ̀ gbéṣẹ̀. Sí iye ọdún tó lérò pé wọ́n lè lò. Ọdún tí wọ́n lò lọ́yọ̀ọ́ lé kókó tó lé wọn dàgbọ́ ọjà. Wá sí mẹ́yẹ ọdún bàbá wo Odùduwà. Àbóṣeṣe kí bàbá ó jọmọ ẹ̀ lọ fódìdí ẹgbẹ̀rún ọdún kan. Ó dájú sáká ìtẹ́pè níran Yorùbá ò tí ì dẹ́gbẹ̀rún ọdún méjì. Ojúlówó ọmọ Yorùbá ni mo jẹ́ n ò sì ní gbà kẹ́ẹ̀fìtàn tí ò sí lára àtàwọn bàbá mi kún. Bá a bá fẹ́ fúnra wa níyì aláwọn ń tọ́ba mímọ́ fi ṣàwálẹ́sà. Àwa la ní káwọn sọ kó ṣe rẹ́gí atúláwọn àkànlò èdè tá a lè fi ṣe fáàrí. Bá a bá tún ṣàwọn oúnjẹ afárá lóore nílẹ̀ yìí oúnjẹ Yorùbá ló pọ̀ lọ nínú ẹ̀kan ni. Àwa la làṣà tó dáa jù yàtọ̀ sóòṣà tẹ́ ẹ fẹ́ mú mẹ́nu àṣà. Mo ṣẹ̀ṣẹ̀ máa bí yín bàbá wo Odùduwà ògbòòṣà. Dàdá Àjàká ògbòòṣà. Ọ̀rànmíyàn bàbá tiwa ògbòòṣà. Kódà Ṣàngó tẹ́ ẹ sọ́dọ̀ òòṣà náà ò bọ̀ nǹkankan. Bẹ́ẹ̀ bá wá ní ẹbọ òòṣà kí wá ló kó òòṣà tí ẹ bọ̀. Bí wọn ò bá ti bọ òòṣà kankan, a jẹ́ wípé gbogbo àwọn kinní tẹ̀ ń pè nípìnlẹ̀ṣẹ̀ wá irọ́ ńlá ni. Ẹ̀yin náà tún wá pé èèyàn kan lálágbe èèyàn kan ò yá lágbe tẹ́yìn olóòṣà wọ̀nyí. Ẹ̀yin tó jẹ́ pé bí ìgbé ẹ̀kọ́ fún yín ni àìmọye pápákọ̀ láti ń bá wọn aláṣọ funfun aláṣọ pupa tí ń ságbe ọ̀dọ̀ yín lẹ tún ti ń sọ ọ̀yàn dálágbe èèyàn tó bí ìbejì tán tẹ́ ẹ ní kó máa ságbe mọ̀ ló tọ̀nà. mo wá kó o fi bá fani gbólóhùn kọ́ ọgbọ́n àti gbowó ni lọ́dọ̀ tèmi kò sí ní tó jọjú sí agbe. Ó tún wá ń sọ̀rọ̀ nípa orí ó ní kì í ṣe físíkù làwọn ń ròyìn. Orílẹ̀-èdè fi ń labú ẹ tún mọ́ níbi orí yín ó ti sọre kẹsẹ̀ mọ́sálá ìgbé yín débẹ̀. Ó yá kí wá lẹ fẹ́ sọ fún mi wípé yàrá kọ́ lẹ ń sọ. Bẹ́ẹ̀ bá ládẹ́dà lórí jẹ́ ajẹ́pẹ́ni tí ń dẹ̀dá pọ̀ nílẹ̀ Yorùbá nù. Bí kẹ́ lórí lágbájá ó dá fórí ìtàmẹ̀dù. Ó yẹ ẹjẹ́ àtúpá dẹ̀dá ni. Adẹ́dà alágbájá ó dá fádẹ́dà tàmẹ̀dù. Adẹ́dà kan ṣoṣo ní bẹ Olúwa ọba ní. Ẹ tún bọ́ ọ̀sà títí ẹ tún bọ part of the body. Èmi ò mọ̀ wípé Ọlọ́run ọba tó dá wọn Yorùbá kọ́ ló dá gbogbo àgbáyé. Bí bẹ́ẹ̀ kọ́ wọn ò ní sọ wípé aláwọ̀ kì í sọ Ọlọ́run ọba. Èdè lásán ló fẹ́ pa wọ́n ní làákàyèdà. Kótókótó kájákájá ó ní gbogbo òwe tá ń pa wípé ní odò àwọn mọ̀ ló ti wá. Mo bí ọ́nà kí ní jódù
ṣé n tó jẹ́ wípé kó àwọn ìtàn ìjàpá àti gíjọ wá bá mi sọ bí àwọn òwe wọ̀nyí wà ní òdù. Bámi lọmọ mi kò dénú ọlọ́mọ, èké dáyé àṣàdápòmù. Oyè tó kára àwọn ń bọ̀ wá kára ẹ̀dẹ́, òkònú sasangila ṣàlàyé bí ó wà. Ọ̀nà tó pàlòwé fi ń jẹ nínú ọ̀rọ̀ Yorùbá. Ìtàdòwe tàbí àròlópamọ́wé, kódà àwọn òwe míì tó ní fánú kò sí nínú odù. Àpẹẹrẹ la ìgbọ́fálà ń wòkè ifá kan ò sí ń para. Ibo ló wà nínú odù yín kó wí o. Ó fẹ́ lè nínú odù fáyín gan ni ẹ ti ṣe bàálù. Àwọn òkònú tí ó sọ wípé òòṣà ń bẹ nínú Kàábà ó yẹ wá gbé jáde fún wa. Bẹ́ẹ̀ bá ní wọn ò jẹ́ kéèyàn ó débẹ̀. Ìbéèrè tó yẹ káwọn ọ̀jọ̀gbọ́n bí yín ni pé bó lẹ ṣe wá mọ̀. Ohun kákátá máa ń jẹ ní fi lọ́mọ ẹgbẹ́ ẹ̀. Kò sóòṣà ní Saudi Arabia mọ́. Èyí tó ń bẹ nílẹ̀ Yorùbá ni kólúwọ bó bá wa ṣẹ́gun. Àwọn wèrè kan lé ní Ọ̀rúnmìlà ni mo fi ń kéwì. Ẹ bá mi bi wọ́n inú odù wo mọ̀ ló wà. Ìyẹ̀rẹ̀lẹ̀ yóò ní fámọ́ sun. Gbogbo òlú ló léwì, kálukú ló lédè tí fi ń kéwì tiwọn. Ṣébẹ̀ ò bá kàwé ṣe é fúnkú lọ́pọlọ ni. Ṣébẹ̀ wí àwọn òyìnbó ni wọ́n ń pè ní poem. Ìgbà tí mo ti wá jẹ́ Yorùbá tí ìbá ti gbọ́ ọ̀sà àwọn ò gbọ́dọ̀ sọ Yorùbá mọ́. Ẹran tó gbọ́ jù yín lọ ẹ̀yin òpònú èèyàn. Yorùbá kì í tún fojú fo léyìí àmọ́ kó o má bàa bàtẹ̀ jẹ́. Nítorí àwọn màjèsí tí ń bọ̀ lọ́jọ́ iwájú, àwọn lè má mà wípé gbogbo àgbàlagbà onírun funfun lórí kọ́ ló lọ́pọlọ. Òòṣà yín kọ́ ló yọjú ògùn Fúlàní jọ náà. Lágbára Olúwa mò ń bọ̀ wá sọ nípa. Wọ́n part 2 kan máa jáde lálẹ́ ìyálẹ̀ náà ni ó jáde. Ó sọ pé ó béèrè tó báyìí. Ó ti yé part 2 kan máa jáde lálẹ́ yìí. Ẹ̀yin pẹ̀ nìkan lálágbé. Ẹnìkan yalágbé tó ẹ̀yin. Tẹ́ bá dé bus stop àwọn ibi tó ti ń wọ mọ́tò Ìbàdàn, mọ́tò Sẹ́yìn, ẹ̀rí wọn wọ aṣọ funfun aṣọ pupa. Ẹnìkan pàdé ẹnìkan ó wọ aṣọ pupa. Àwọn tó máa ń tọrọ owó tó máa ń lo kolokolo ẹtògún lọ́rẹ torí ànábì, ẹtògún lọ́rẹ torí ànábì, kéèyàn máa ní ká tògún lọ́rẹ torí ànábì. Ìwọ tó já sí pé yóò bá òun gẹ́gẹ́ fúnra rẹ̀ gan kò dá lẹ́nu rẹ̀ dáadáa. Ó pàtó ń bọ̀ fún ọ lálẹ́ yìí. Mo ti sọ fún ọ tó bá jáde lẹ́ẹ̀mẹ́wàá akíwì ó jáde fún ọ nígbà 20. Kéèyàn máa gbọ́ ẹtògún lọ́rẹ torí ànábì. Ẹ̀yin rẹ̀ máa gbọ́ ẹtẹ̀ pápá ànábì ń bẹ ká tògún lọ́rẹ torí ànábì. Oh my God. Ọlọ́jọ́ yìí ni kò ṣàánú wa. Ẹ̀yin àfáà akàyà lọ sọ́dọ̀ ọ̀rọ̀ eléyìí ni. Ẹ̀yin àfáà la fẹ́ wá la bá wí. Gbogbo ẹ̀yin àfáà tẹ́ ẹ̀ máa ń polówó kínní. Ẹ ti ẹ̀fọ́jọ́ kan ti ẹ fi gbogbo ìpolówó yín hùn ẹ fi lẹ̀. Ẹ pọ̀ polówó oògùn mọ́. Wọ́n ti mọ̀ pé gbẹ̀jì ni wọ́n mọ̀ pé gbẹ̀jì ni ẹ mọ oògùn. Ẹ fọ oògùn ẹ pa àwọn kọ́sítọ́mà yìí sínú ilé ká máa sọ oògùn àdáadáa yín tẹ wáyé yín wá ṣe a máa ṣe. Kò ti yé Al-Quran, Islam, Tawhid ni ẹgbìn sẹ́mi àwọn èèyàn. Ẹgbìn Tawhid sẹ́mi àwọn èèyàn. Ẹgbìn Tawhid sẹ́mi àwọn èèyàn o. Mọ́mẹ́n kàfílà kọ̀ọ̀kan fọ́kẹ́ ẹ̀rọ ní kẹ́ ẹ̀tògún lọ́rẹ torí ànábì. Ìfẹ́ gbọ́rú ẹ̀rí. Àfikọ́lọ́ lọ́jọ́ ìní ó ṣàánú wa pẹ̀lú àwọn pípù yẹn ni. Ìdí ẹ̀ ẹjọ́ gbogbo ẹ̀yin àfáà wa. Gbogbo ẹ̀yin àfáà wa. This time around ẹjẹ́ àpawọ́ papọ̀. Kò sí oore kankan tí ẹbọ fẹ́ ṣe fún mùsùlùmí ju pé kó bá tiẹ̀ jẹ́ níwájú Ọlọ́run ni. Kò sí oore kankan. Al-Fulani fẹ́ pa àṣà Yorùbá rẹ̀ kí n tẹ̀mí pẹ̀lú pa àṣà Yorùbá rẹ̀. Mo lọ museum láti gbàṣà yín rẹ̀ dáadáa. Láwọn ṣe wá sí fáwọn tó jẹ́ mùsùlùmí wa pé ká má ṣe bọ. Àwọn onígbà kárírí ẹ̀ ká dákẹ́ Al-Fulani ọmọ Fúlàní kan kí wá ló ń fẹ́ pàṣà Yorùbá rẹ̀ gbẹ̀dẹ̀dẹ̀ níjò ló dáyé. Níjò ni wọ́n dáyé. Al-Fulani ló fẹ́ pàṣà kí ló kàn wá pẹ̀lú pé fẹ́ pàṣà Yorùbá rẹ̀ sílẹ̀ Yorùbá náà kọ́ làwa yìí ni. Ṣó mọ iye àwọn èèyàn táwa ń bá ṣe nú ayé ni. Nínú àwọn olóríire èèyàn gidi. Alhamdulillahi Rabbil Alamin. A sọ fún yín wípé àní mùsùlùmí òdodo ò gbọdọ̀ ṣẹbọ. Tẹ́ bá fẹ́ ṣoògùn, oògùn tẹ́ bá ṣe oògùn àìsàn, oògùn àrùn,
kò sóògùn sọmídolówó sọmídọlọ́rọ̀ orí burúkú ní jẹ́ bẹ́ẹ̀. orí burúkú òun ní jẹ́ bẹ́ẹ̀. kò sẹ́ni tó ní ká má sóògùn. wọ́n lè sóògùn àrùn ewé àtegbò wọ́n lò fóògùn àrùn dáadáa fáwọn tọ́lọ̀ ní kí wọ́n mọ̀ tí wọ́n dẹ̀ ń ṣe dáadáa. ọ̀pọ̀lọpọ̀ tábìlẹ̀tì wa tá ń lò lé nìyẹn àìmọye àwọn ewé àtegbò wà ń bẹ náà. ṣebí inú àwọn ìmọ̀ ìwádìí ìjìnlẹ̀ tí àwọn èèyàn wa tún wá ṣe náà wá wò pé òkè o ká gbé ẹbu ká sọ pé òkè a fẹ́ mú ẹbu a fẹ́ tún máa mú kinní kan wọ́n tún ṣe títí tí wọ́n gbìyànjú wọ́n sọ di capsule. ẹ bá lọ sí iléeṣẹ́ iyobita tá a rí táwa mú yẹn capsule ẹ wà náà. àìmọye àwọn oògùn bẹ́ẹ̀ tó jẹ́ ewé àtegbò tó ti sọ di capsule. rúkìá wà fún mùsùlùmí òdodo. a ní ẹ nílàákàyè kankan nílàákàyè tá a fi ń digest ọ̀rọ̀ wáyé tó máa ní ká má ṣoògùn alóògùn ẹbọ làwa ní kí mùsùlùmí má ṣe oògùn ẹbọ la ní kí mùsùlùmí má ṣe kíni kó má ṣe. mùsùlùmí ò gbọdọ̀ ṣoògùn ẹbọ dáwà ń sọnù ní ò gbọdọ̀ ṣoògùn ẹbọ. ọlọ́run lọ́jọ́ ìní oníbàwá nígbàgbọ́ jẹ́ kò sì ní dà wá láàmú ọlá títóbi ọlọ́run lágbára ẹ̀. mo kí ààrẹ wa ààrẹ Galib Jimoh ọlọ́run wa wọlá bó ṣe tó nínú àánú ẹ̀ ọlọ́run wa gbàdúrà wa. ọmọ tí a ń gba owó fún yẹn ọmọ tá a ló síkì yẹn alhamdulillah ẹrú ọlọ́run kan ti san owó ẹ̀. ẹrú ọlọ́run kan ó ti san owó tó kù ó ti san 500,000 tá ló kù wọ́n ti sẹ́ndẹ̀ sáwọn ẹbí ẹ̀ alhamdulillah rabbil alamin. but bí náà bá tán láṣọ ẹ̀jẹ̀ kò kí ń tán lórí èékánná. iṣẹ́ táwa gbà táwa ń ṣe nìyẹn òun náà dẹ̀ láàmú ṣe lọ. iṣẹ́ tá à ń gbà iṣẹ́ tá a gbà nìyẹn tá a mọ̀ ṣe báárà ti wà nù báárà kárẹ̀ ni ara ní ká gba báárà fún kárẹ̀ ẹ̀dẹ̀ ṣe kìnnì kárẹ̀ ẹ̀yá ohun tí Sẹ́bíù Nàjà ti ń ṣe nìyẹn. báárà ti wà nìyẹn o ó dẹ̀ pè wá bẹ́ẹ̀ ó tẹ́ wa lọ́rùn bẹ́ẹ̀ a dúpẹ́ fọlọ́wọ́n ọba bẹ́ẹ̀ kọ́lọ́ mọ fún wa nírú báárà bẹ́ẹ̀ gbà ká ní impact inú ìgbésí ayé àwọn èèyàn ká dásáyé ayé àwọn ènìyàn ká dásáyé àwọn ènìyàn. èyí tọ́lọ́run rán wa táwa ń ṣe nìyẹn. kọ́lọ́run dẹ̀ jọ nínú àánú ẹ̀ kí ọlọ́run jẹ́ kó máa bá wa ṣe kó máa fún wa ṣe because tó bá ń fún wa ṣe á máa jẹ́ nira kó máa bá wa ṣe bó ṣe ń bá wa ṣe yẹn náà ni kọ́lọ́run jọ nínú àánú ẹ̀. bàbá wa kan